kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin ọkùnrin kan ẹ máa fẹ́ dọ́gbọ́n ṣe ahun ẹ dẹ̀ máa fẹ́ stylishly ẹ kì í fẹ́ wà responsible. Kò sí nǹkan tó ń jẹ́ wípé mi ò gba owó tó tówó mi ò jẹ́ kí n ṣe sílé. Kódà kí ìyàwó ẹ máa gba owó jù ẹ lọ, kí ìyàwó ẹ máa make more money jù ẹ lọ, yàtọ̀ sí pé tó bá fi ẹnu ara ẹ̀ sọ wípé baálé mi má worry, ọ̀rẹ́ mi ọkọ mi má worry, aláṣìírí ààbò ìwọ ṣáà máa fi owó yẹn kó máa fi ṣe nǹkan míì, that is tó bá ní right attitude. Yàtọ̀ sí pé tọ́kùn obìnrin bá fẹnu ara ẹ̀ sọ fún ẹ, no matter owó tó lè máa gbà tó ṣe kéré tó, in tó bá tilẹ̀ mú ẹ jẹ́ ọkọ nínú ilé tó dẹ̀ bímọ tẹ́jọ bímọ fúnra yín, kódà kí obìnrin yẹn ní owó lọ́wọ́ ju ṣẹ̀kẹ̀rẹ̀ Jésù lọ, òun láti jẹ́ kí ẹ̀tọ́ ẹ máa múlẹ̀ nínú ilé yẹn. Tó bá ti pẹ́ tóbìnrin bá ti ń ṣe gan tó sọ pé kó má worry, ó ń ba ayé ẹ jẹ́ ni, nítorí wípé òkè lọ́wọ́ afúnni máa ń gbé, nítorí wípé nígbà tí ayọ̀ bá dé, nígbà tí àlùbáríkà bá dé, kò sí nǹkan kan tó fẹ́ rọ̀ mọ́ àlùbáríkà ẹ tó fi fẹ́ di ńlá. Nígbà tó bá gbèrè ọ̀nà àti ìlà lọ́wọ́ Ọlọ́run, kò sí nǹkan kan tí kádàrá ẹ tó fẹ́ dì mọ́, kò sí àlùbáríkà kankan tó fẹ́ dì mọ́ ẹ débi wípé o máa grow. Tí no matter how owó tó ń gbà bó ṣe kéré tó, kódà kọ́ ìyàwó ẹ máa gba millions kí wọ́n máa gba 10,000 nínú 10,000 yẹn, jẹ́ kí àyè ìyàwó ẹ tó máa filẹ̀ lé kó yọ. Jẹ́ kí ìyàwó ẹ lè lẹ́nu wípé ó ń fi iye kan báyìí fún mi fún àwọn ọmọ. Nítorí pé jẹ́ kí n sọ fún ẹ lọ wo gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń gba owó tíyàwó wọn dẹ̀ ń dá nìkan ṣe, tí kò dẹ̀ rí pé láti inú ọkàn wọn wá náà ti ń dá nìkan ṣe, wọn ò kí ń grow. Bí ẹgbẹ́ wọn bá ń gbé nǹkan rẹ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn, wọ́n máa ń jókòó ni, wọn ò lè gbé nǹkan kan ṣe. Ààyè allowance tó ò ná fún ìyàwó àtọmọ ò ní yọ fún ẹ láti ná. Wà á máa dá ìsàlẹ̀ inú ẹ̀ á máa bàjẹ́ nínú, wà á máa jẹ́ káwọn èèyàn fi pé bóyá ó wà òkè, ó ò lè sí òkè. Tí kú bá dé gan, táìsàn bá dé, kò sí nǹkan kan tí Ọlọ́run fẹ́ rò mọ́ ẹ lára láti má pa ẹ́. Kò sí nǹkan tọ́lọ́run fẹ́ rò mọ́ ẹ lára láti má ṣàìsàn. Kò sí bó ṣe lè kéré tó tí ọkùnrin bá ń gbà, ọkùnrin tó bá fẹ́ wà responsible, ọkùnrin tó bá ní ìbẹ̀rù Ọlọ́run, ọkùnrin tó bá mọ̀ wípé àwọn ọmọ tí Ọlọ́run fún ẹ ìyá fún tọ́ ló fi wọ́n ṣe, o lẹ́tọ̀ọ́ láti tọ́jú wọn. Ìyàwó tó lọ dọ̀bálẹ̀ fẹ́, o lẹ́tọ̀ọ́ láti tọ́jú ẹ̀. No matter how small tó bá ń gbà níbi iṣẹ́, kí ìyàwó ẹ kó máa gba owó lọ ká má rírú ẹ̀ rí, jẹ́ kó mọ̀ wípé o níye kan tó ń ṣe nínú ayé ẹ̀. Bó jẹ́ o máa sọ wípé tó bá fẹ́ ṣerun, èmi ni mo fẹ́ máa ṣerun fún ẹ. Tó bá fẹ́ lo cream, èmi mo fẹ́ máa ra cream fún ẹ. Ó dá páàdì tó ń lò lóṣooṣù, èmi ni mo fẹ́ máa rà, kó dẹ̀ máa fáwọn ọmọ lówó oúnjẹ. Bó jẹ́ ìyẹn nìkan lágbára ẹ gbé, jẹ́ kó wà lákọọ́lẹ̀ pé òun ṣe nǹkan fún obìnrin yẹn, tí ẹnu bá jẹ ojú àtì. Inú àwa obìnrin, èmi ń sọ tòótọ́ fún yín, kò sí ọkùnrin tí ò ṣe fóbìnrin tóbìnrin ò kí ń fi inú ṣépè fún. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín. Ìjọ́ tí ìnira bá dé bá wọn, bóyá wọ́n fẹ́ ṣe nǹkan, ara ni wọ́n rí pé àwọn wo wájú, kò sí olùrànlọ́wọ́, kò sẹ́yìn, àwọn dẹ̀ lọ́kọ. Nǹkan tó máa jáde nínú wọn sí ọkọ yẹn kò dáa. Typical example, èmi àti ọ̀rẹ́ mi gbà ta close ibi iṣẹ́, kò ń ṣe ọ̀rẹ́ mi náà, ọmọ ibi iṣẹ́ mi ni. Ó wá fẹ́ ra postal order ní post office. Mo wá ní kí ló fẹ́ fi postal order ṣe, òun fẹ́ rà fún àwọn ọmọ òun, pé ó fẹ́ fi ṣe passport kankan. Ó ra postal order, ó ra kíní prepaid envelope. Bá dẹ̀ ṣe bọ́ta ní post office ká máa bọ̀ báyìí, ó gbójú wòkè báyìí, ó wọlẹ̀ báyìí. Ó ní ṣé mo mọ nǹkan, mo ní kí ló dé? Ó ní inú òun bàjẹ́. Mo ní kí ló dé tí inú ẹ̀ ń bàjẹ́? Ó lóhun nìkan. Ó ní ṣé bàbá, ó ní àwọn ọmọ ló ní kíní yìí o. Ó ní bóun ti ṣe ń sáré kiri fáwọn ọmọ yìí láti jọ ìná. Ó ní ṣé bàbá kan wá jókòó, á wá lóun fẹ́ jẹun ọmọ. Ó ní gbogbo ibikíbi tí bàbá yẹn wà, ó ní òun fi Ọlọ́run gba àdúrà wípé ó ṣàsọ àdúrà yẹn. Òun ló mú mi wá sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí wípé kò sí bó ṣe lè kéré tó
jẹ́ kí wọ́n mọ value ẹ nínú ìgbésí ayé àwọn ọmọ àti ìyàwó ẹ. Jẹ́ kí wọ́n rí ọwọ́ ẹ, kódà kí ìyàwó ẹ máa gbàjò ẹ lọ. Ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ kì í ṣe fún ìyàwó, tẹ́ ẹ kì í ṣe fún ọmọ, tẹ́ dẹ̀ ń ṣiṣẹ́. Ẹ lọ wo ìgbésí ayé yín bóyá allowance pé ẹ ṣe yẹn bóyá ó yọ. Bóyá owó tó yẹ kẹ́ ẹ ná fún ìyàwó yín tẹ́ ẹ ná fún. Ẹ lọ wò bóyá ó yọ kó lè yọ. Àti pé àlùbáríkà ẹ lè lálùbáríkà torí kò sí nǹkan tí ẹlẹ́dàá yín fẹ́ rọ̀ mọ́. Kò sí àdúrà tí ẹlẹ́dàá yín fẹ́ rọ̀ mọ́ tó jáde látẹnu ìyàwó yín. Kò sí àdúrà tí ẹlẹ́dàá yín fẹ́ rọ̀ mọ́ tó jáde láti ẹnu ọmọ yín. Gbọ́ nǹkan t'Ọlọ́run sọ ni, ó ní tọ́jú ìtọ́jú mi. Ọmọ ló pè yẹn o, ọmọ ni ìní Olúwa, ọmọ inú ni èrè rẹ̀, bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára ni ọmọ èwe wí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí ní tọ́jú ọmọ, ṣùgbọ́n tí ìyá wọn bá wá tọ́jú wọn débì kan, ẹ fẹ́ máa introduce wọn sí cousin, ẹ fẹ́ máa introduce wọn sí brother. Yíò tó bá jẹ́ pé bí ẹ̀yin ṣe tẹ́yin ní kò sí tẹ́yin ò ṣe lórí àwọn ọmọ ni ìyá wọn ṣe ẹ máa wà proud láti fẹ́ introduce àwọn ọmọ yẹn sí anybody. Ìjẹ́ máa wà proud láti jẹ́ kí anybody fẹ́ associate pẹ̀lú àwọn ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín ní conscience, ẹ̀rí ọkàn yín ti kú. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ lè gòkè, ọwọ́ yín ò lè tó ẹnu. Ẹ máa eat from hand to mouth ni. Bẹ́gbẹ́ yín bá ń gbé nǹkan rẹ̀ ṣe lè gbé ṣe. Nǹkan rí ẹyẹ kan tó máa rí mọ́ yín náà ní mọ́tò, dẹ̀ lè dá mọ́tò tuntun rà. Ọlọ́run ọba, àṣírí yín ò lè bò débẹ̀. Bẹ́ẹ̀ bá gbéṣẹ́ dání báyìí, Ọlọ́run lè ṣàṣeyọrí ẹ̀, nítorí pé gbogbo ẹ̀dá tí òbò bá ti ṣàdúrà fún, ó ṣakán lóbò. Òṣà ni òbò ni ìṣẹ̀dálẹ̀ ayé, òun la fi dálẹ̀ ayé. Òbò náà ló máa kẹ́yìn ayé, òṣà lóbò. Láìsí òbò kò sí bíbísí àti ìrẹsì. Gbogbo ẹ̀dá tí ò bá ti tọ́jú òbò, títọ́jú òbò ni tọ́jú ọmọ tó jáde láti òbò, tọ́jú òbò tó odó tó fi bímọ, tọ́jú ẹni tó ń tẹ. Gbogbo ẹ̀dá tí ò bá ti tọ́jú òbò, àṣírí ẹ̀ ò lè bò. Gbogbo ẹ̀dá tó bá ti tọ́jú òbò, ó ń bo òbò láṣírí ni, àṣírí ẹ̀ máa bò ni. Gbogbo ọkùnrin tí ò bá ti tọ́jú òbò, àṣírí ẹ̀ ò lè bò. Òbò ò ní jẹ́ kó gòkè. Òbò ò ní jẹ́ kó bẹ́gbẹ́ mu. Òbò ò ní jẹ́ kó bá gbà mu. Bẹ́gbẹ́ bá nọ́rọ́, a máa nọ́ra ni. Igbe kòsíkòsí ló máa sọ. Àwa máa wò pé gbogbo àwọn èèyàn adé a máa bẹ Ọlọ́run pé kíni, wàá máa bẹ Ọlọ́run kò lè dẹ lóhùn, nítorí àṣírí tí Ọlọ́run fi pamọ́ sí ẹ lọ́wọ́ tó jẹ́ òbò. Mo sọ fún yín pé àdìtú ni ọ̀rọ̀ òbò. Àdìtú tí Ọlọ́run gbé sí ẹ lọ́wọ́ tó jẹ́ òbò, ó lò dáadáa, ó ṣètọ́jú ẹ̀. Ó máa gba àdúrà yẹn ni kò lè gbà. Kó lọ́wọ́ wọn tún mẹ́wàá, ó lè bẹ́gbẹ́ mu. So gbogbo ẹ̀yin tẹ́ máa ń stylish, tẹ́ máa ń ṣàwọn, tẹ́ máa ń stylish, tẹ́ máa fẹ́ wà irresponsible, tẹ́ máa ní mi gbowó púpọ̀ náà, ìyàwó mi gbowó jù mí lọ, kí ló need? Ó need nǹkan. Bó bá ṣe lè kéré tó, make sure wípé ó wà significant nínú ìgbésí ayé ìyàwó ẹ̀. Make sure wípé ó jẹ́ ọkùnrin tẹ́ pé tó bá fẹ́ pé ó fẹ́ lọ, ìyàwó ẹ̀ á máa sún kiri. Má jẹ́ ọkùnrin tẹ́ pé obìnrin ló máa show ẹ ní way out. Olórí burúkú ọkùnrin ni obìnrin show ní way out. Ọkùnrin tí ò tó bàbá ọmọ ṣe, ọkùnrin tí ò tó ọkọ aya ṣe, kò ṣe nípa owó ńlá, kò ṣe nípa ọkọ̀ bọ̀gìnì, kò ṣe nípa ilé. Ọkùnrin tí ò lè sọ wípé nǹkan tí mò ń gbé ṣe láyé ìyàwó mi rèé, nǹkan tí mò ń gbé ṣe ní ayé àwọn ọmọ mi rèé, kò tó bàbá ọmọ ṣe. Á tẹ́ lọ́wọ́ òbò, á tẹ́ lọ́wọ́ ìyàwó, á tẹ́ lọ́wọ́ àwọn ọmọ, á tún tẹ́ lọ́wọ́ ará àta. Wọ́n lọ́rọ̀ abetí dídì. Àwọn èèyàn máa mọ̀ bó tọ́jú ìyàwó, bó tọ́jú ìyàwó. Torí pé òbò ò ní bò ẹ́ láṣìírí. Gbogbo bí tó bá ti lọ lòbó máa tú àṣírí ẹ̀ síta. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ kí ń tọ́jú ìyàwó yín, tẹ́ kí ń bàṣírí òbò. Òbò máa tú àṣírí yín síta ni. Òbò máa jẹ́ kẹ́ máa gba ẹ̀tẹ́. Òbò ò ní buyì kún yín, torí pé òbò tẹ́ ẹ bá ń tọ́jú ló máa buyì kún yín. Òbò tẹ́ bá ń tọ́jú ló máa bò àṣírí yín. Tó o bá ti tọ́jú òbò, òbò ò lè bò àṣírí ẹ. Òbò ò lè buyì kún ẹ, òbò ò lè gbé ẹ dókè, nítorí pé òbò la fi dálé ayé, òbò náà ló máa kẹ́yìn ayé. Láìsí òbò kò sí ìbísí ìrẹsì. Tí Ọlọ́run tó bá wá lọ dọ̀bálẹ̀ gba òbò lọ́wọ́ olóbò,
kó wá mọ́bò wálé kó má wá tọ́jú òbò kó má bòbò láṣìírí òbò ní bù ẹ́ láṣìírí ó lè grow ó lè grow ó lè grow ẹ lọ kó gbogbo àwọn ẹ̀yin ọkùnrin tẹ́ máa sọ pé èló ni mò ń gbà kíní kò sí bó ṣe lè kéré tó jẹ́ kíyàwó ẹ̀ mọ̀ wípé iye báyìí ló fún mi lórí àwọn ọmọ lórí mi nǹkan báyìí ọkọ mi ló ń ṣe fún mi mi lè ṣe o bùkátà yóò sínú bùkátà mi ọkọ mi ló ń ṣe léyìí fún mi no matter ibi tí ìyàwó ẹ̀ lè wà àwọn èèyàn wà labroad tí ọkọ wọn ń ṣẹ́wó láti ibi kíbi tó bá wà tó ń ṣẹ́ sí wọn àwọn èèyàn wà nílé tí ọkọ wọn send àwọn ọmọ lọ sí abroad so ìyàwó ẹ̀ wà anywhere it's not an excuse láti má tọ́jú ẹ̀ àfi tó bá fi ẹnu ara ẹ̀ sọ fún ẹ wípé àbáwọn ọmọ ẹ àwọn ọmọ tí ẹ ṣe kókó àfi tó bá fi ẹnu ara ẹ̀ sọ fún ẹ pé má worry tó bá rí pé o ní right attitude má worry ṣùgbọ́n tó bá tẹ̀ tí sọ pé má worry yẹn má jẹ́ kí worry yẹn lọ títí nítorí wípé o ò ní lè rojọ́ fóbò pé ìyàwó ló sọ pé kó o má tọ́jú òbò tóbò bá dẹ̀ rí tọ́jú ẹ kò sí nǹkan tí ẹ̀dá ẹ kò sálùbáríkà tí ẹ̀dá ẹ gẹ́gẹ́ bí ọkùnrin fẹ́ràn ọmọ tó lè fi bọ́lọ̀ sọ̀rọ̀ tó lè fi grow òbò tó ń tọ́jú òbò gangan fúnra rẹ̀ òun ló máa grow ìwọ tó lọ bẹ̀bẹ̀ fóbò tó tọ́jú òbò àdúrà ẹ̀ ò rá ẹlẹ́dẹ̀ ò lé àlùbáríkà kankan tó fẹ́ rọ̀ mọ́ ẹ̀yin ọkùnrin ẹ lọ wake up ìyẹn gbọ́ títà òjòkó a máa ṣe rísì tí mo fẹ́ ká ṣe kínní ẹ má jẹ́ kí mi fẹ́ kí léegun má padà wá sọ pé ìgbà tó kọ́kọ́ lá ẹ lálákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ lá òbò ẹ̀ báwo ló ṣe feel màá wá padà wá ṣàlàyé bá ṣe fẹ́ ṣe bọ̀ ẹ̀yin ọkùnrin ẹ má máa stylishly ẹ má máa ṣàwọn kẹrò bóyá ẹ ń ṣe obìnrin àṣírí òbò lẹ́ẹ̀bò òbò dẹ̀ ní bàṣírí yín sabarikolo.com ire o ó dàbọ̀.